oyè méjì lèmi lè ṣẹ̀rí sí pé wọ́n lọ bá bàbá wa Ọọ̀ni ìrìṣà tí bàbá sọ pé irú oyè bẹ́ẹ̀ kò sí nílẹ̀ Yorùbá táwọn ò lè fìyàn jẹ. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá kó tó rí wípé Alhaji K1 Wàsíù Àyìndé olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú kan tó lọ ìgbà tán kọ́kọ́ pètepèrò láti jẹ oyè yẹn wọ́n lọ sílé Ifẹ̀. Àwọn tí wọ́n sì tẹ̀lé wọn lọ sílé Ifẹ̀ alájọṣepọ̀ mi wà nínú àwọn èèyàn náà dáadáa. Ìyálọ́jà general MC Musiliu àti àwọn èèyàn kọ̀ọ̀kan náà sin Alhaji lọ ní ọjọ́ yẹn. Ṣùgbọ́n mo rò pé mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò tí mo mú dé wá fún bẹ̀rẹ̀ yẹn. Mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ẹ bá wá gbọ́ tán kẹ́ ẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye titi yín lórí rẹ̀. Ó yá ẹ jẹ́ a jọ gbọ́. ṣé mọ̀ wípé bàbá wa kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni ìrìṣà Babátúndé Ògúnwùsì Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí wọ́n ti wà lórí ìtẹ́ kìí ṣe ọdún kan kìí ṣe ọdún méjì kìí dẹ̀ ń ṣe ọdún márùn-ún kódà kìí ṣe ọdún mẹ́jọ ó ti ń lọ pé ọdún mẹ́wàá kó tó di wípé Aláàfin tuntun ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù kábíyèsí kan tó gbàdé. Ọọ̀ni lẹ́yìn ìgbà tí wọ́n joyè olóyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú olóyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi jẹ òun ni ìyálájé ilẹ̀ Oòduà màmá Tóyìn Kọ́ládé. Oyè kan tó jẹ tó ṣe pàtàkì tó pariwo jù nìyẹn. Now lẹ́yìn ìgbà náà àfi àwọn tó jẹ́ pé oyè constitutional title tí ó jẹ́ pé oyè àjẹbí nìkan ni àwọn oyè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ńlé Ifẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé àwọn ọba kan wà ńlé Ifẹ̀ tó jẹ́ pé ọba làwọn náà lórúkọ irú àwọn ọba Lọ́ràn ọba Lùfẹ̀ nǹkan nǹkan lọ bẹ́ẹ̀ àwọn ọba Díó lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kí náà ti ń pè àwọn ọba bẹ́ẹ̀ ni Ọọ̀ni yàn sí ipò. So àwọn yẹn ni ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ilẹ̀kùn mẹ́rìndínlógún tí Olúfẹ̀ ń kàn tí wọ́n ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn. Lẹ́yìn ìgbà yẹn wọn ò tí fi oyè kankan dé ẹnikẹ́ni lọ́lá. Oyè méjì lèmi lè ṣẹ̀rí sí pé wọ́n lọ bá bàbá wa Ọọ̀ni ìrìṣà tí bàbá sọ pé irú oyè bẹ́ẹ̀ kò sí nílẹ̀ Yorùbá táwọn ò lè fìyàn jẹ. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá kó tó rí wípé Alhaji K1 Wàsíù Àyìndé olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú kan tó lọ ìgbà tán kọ́kọ́ pètepèrò láti jẹ oyè yẹn wọ́n lọ sílé Ifẹ̀. Àwọn tí wọ́n sì tẹ̀lé wọn lọ sílé Ifẹ̀ alájọṣepọ̀ mi wà nínú àwọn èèyàn náà dáadáa. Ìyálọ́jà general MC Musiliu àti àwọn èèyàn kọ̀ọ̀kan náà sin Alhaji lọ ní ọjọ́ yẹn. Ṣùgbọ́n mo rò pé ìbájáde èsì ni wípé Ọọ̀ni sọ pé kò sí irú oyè bẹ́ẹ̀ ńlẹ̀. Ọ̀rọ̀ yẹn ó fẹ́ fà á tí àjọṣepọ̀ kò fẹ́ máa fi bẹ́ẹ̀ wáyé láàrin K1 àti Ọọ̀ni. K1 lẹ́yìn ìgbà yẹn Shina Peller ní ó jẹ́ alájọṣepọ̀ tó dáa pẹ̀lú Skimẹ̀ ọmọ Aláàfin ọmọ Aláàfin àná so tí ó dẹ̀ tún jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú Ṣadé tí ó jẹ́ ọmọ Aláàfin bákan náà. Then Ààrẹ Kakanfò àwọn náà jẹ́ alájọṣepọ̀ tó dáa tí
ó múnádóko pẹ̀lú bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn tá à ń wí. Ṣùgbọ́n tá a bá fi ojú inú wò ó, àsìkò ìgbà yẹn ni Alhaji Wasiu Ayinde K1 The Ultimate náà padà sọ́dọ̀ bàbá Lamidi Deyemi Aláàfin Ọ̀yọ́, tí ó fi di wípé Ọ̀yọ́ tí ó fi di wípé wọ́n gba àṣẹ gbòǹtẹ̀ láti lè ṣe kí náà ti ń pè, láti lè gba oyè tí wọ́n pè ní Máyégún gbogbo ilẹ̀ Yorùbá. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá tí a sì wí yìí, wọ́n bu ọwọ́ lù ú. Nígbà tí wọ́n bu ọwọ́ lù ú, wọ́n fi oyè yẹn jẹ. Lẹ́yìn ìgbà tí K1 gba oyè yẹn tán, wọ́n ṣe ìwúyè. Ọọ̀ni jẹ́ kán mọ̀ wípé kò sí irú oyè bẹ́ẹ̀. Now, àwọn oyè kan wà tó jẹ́ pé Ilé-Ifẹ̀ nìkan ni àṣẹ ẹ̀ wà. Oyè tó bá ti lè jẹ́ wípé a fẹ́ sọ pé gbogbo ilẹ̀ Kóòtù Òjíire, orí ìtẹ́ Ilé-Ifẹ̀ lágbára àti àṣẹ irú oyè bẹ́ẹ̀ wà. Kábíyèsí Lógún Ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Abíọ́dún Gani Adams Lógún Ọ̀fẹ́, eléyìí kì í ṣe ọ̀rọ̀ àbùkù, ṣùgbọ́n tá a bá sọ gbabẹ̀ kò ní yé àwọn èèyàn. Tí kí K1 tó jẹ Máyégún gbogbo ilẹ̀ Yorùbá, ó jẹ Olúọmọ of Lagos, tí àṣẹ ẹ̀ dá dúró lórí Èkó láàrin within Lagos Island ni o. Pàṣọ jẹ Golden Sun Mushin. Òṣùpá náà jẹ oyè kan níjọra tí mi ò lè rántí. Wọ́n gbogbo àwọn oyè tá à ń sọ yìí dúró ní tẹ́rítírì ibi tán jẹ sí. Now, tó bá ní àbòkè ìlú Ìbàdàn, wọn ò ní sọ pé àbòkè gbogbo ilẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn ni. Tàbá dẹ̀ wo ibi tán ti initiate oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, ààfin Ọ̀yọ́ ni. Why tán ṣe initiate ẹ̀? Aláàfin kì í jáde lọ sójú ogun. Aláàfin believe pé kò sí proper record fún àwọn nǹkan tí wọ́n bá kó bọ̀ láti ojú ogun, but Aláàfin gbọ́dọ̀ ní representative. A ní tú àwọn nǹkan kan désàlẹ̀ lórí ọ̀rọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìdí tí ó bẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ ni pé okùn tó so àgbè ló so elégédé. Nǹkan kan so èmi àti Ààrẹ Abíọ́dún Ìbà Gani Adams Lógún Ọ̀fẹ́, nǹkan kan so wá papọ̀ tó jẹ́ bí ìyá. So kò ní jẹ́ kí n tú àwọn nǹkan kan lọ́bẹ̀ kó bàa má dàbí pé àbí ọ̀rọ̀ àbùkù. Now, nígbà tí Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá, ọ̀gbẹ́ni tó wà níbàdàn yìí, olóko kan tó ń jẹ́ màá rántí orúkọ ẹ̀ yẹn. Nígbà tí dúkù wà láàrin òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò, ó là ń gbà yẹn náà, oyè báyìí báyìí báyìí, tá a bá jẹ oyè kan bí báyìí kò débi báyìí kò débi báyìí. Ìdí tí mo sọ fún yín pé oyè tá a bá jẹ ní Ilé-Ifẹ̀ nìkan ló so gbogbo ohun tá à ń pè ní ilẹ̀ Oòduà àpapọ̀. Tá a bá wo ohun tí Ilé-Ifẹ̀ ti fi wà, tá a ti sọ pé wọ́n ń jọba, ó ti lé ní ẹgbẹ̀rún ọdún 5 lọ sí ẹgbẹ̀rún ọdún 6. Ọdún wo ni Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ ìṣàkóso? Ọdún wo lọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń jagun? Ọdún wo lọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń gbalẹ̀ kiri? Ọdún wo la bẹ̀rẹ̀ sí ní Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń tẹ̀lú? Ọdún wo la pín adé fún wọn? Ọdún wo la tó ṣe bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lọ́ba? Ṣé ẹ̀yin ló kọ́kọ́ dáyé ni àbẹ́díẹ̀? Now, tá a bá wá sọ pé èèyàn kan ti ń ṣẹ̀mí láti kabù kéré bóyá bí 200 years, ẹnìkan wá bẹ̀rẹ̀ ṣẹ̀mí ní bí 50 years ago, kó wá sọ pé òun la gba ẹni tó ti ń lo 50 years kóhun tó dáyé.
láàrin èmi àti tábà ní fìgbà kan bọ̀ kan nú ṣẹ́rí pábòsí ni. ààfin orí ìtẹ́ Odùduwà ni wọ́n ti ń fi ọ̀dọ́ ilé jẹ. Ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá orí ìtẹ́ Ilé Ifẹ̀ ni. Àwọn tó dẹ̀ ń jọ ọ̀dọ́ ilé ní ilẹ̀ Káàárọ̀ Òjíire Rẹ́mọ ni wọ́n. Gbogbo ọ̀dọ́ ilé tó ti ń jẹ o Rẹ́mọ ni wọ́n ti mú wọn. Nígbà tí bàbá Awólọ́wọ̀ ló jẹ ọ̀dọ́ ilé gbẹ̀yìn tí bàbá Awólọ́wọ̀ lọ tó kúrò ló ṣẹ̀ wá yí kan bàbá Adébútú Kẹ̀ṣíntì. Ìyàwó bàbá Awólọ́wọ̀ ló jẹ ìyálóde Oòduà tó jẹ́ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá. Ìyálóde Ẹ̀gbá dúró lẹ́gbàá. Ẹ rí i pé nígbà tí dúkù wà láàrin bàbá wa ọba Àrẹ̀mú Gbádébọ̀ Kábíyèsí Aláké tó wà lórúgbà nísìn láàrin àwọn àti ìyálóde Ẹ̀gbá Àlàbá lọ́nsìn tí ìjà yẹn bẹ̀rẹ̀. Ìyálóde Ẹ̀gbá padà ń lọ sí Ọ̀yọ́ tó lọ sí Ọ̀yọ́. Ọ̀yọ́ náà tí wàá fi jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá. Ṣẹ̀dẹ̀ rí i pé lẹ́yìn ìgbà tó jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá tán a gbọ́ pé function bì kankan kò lè débì kan kó sọ pé kó dé ààfin kan kó wá sọ fáwọn ìyálóde tó bá ń bẹ̀ pé èmi ni ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá torí kò kí ń ṣe constitutional title. Àwọn kan sọ ń bìbà yín sí pé nǹkan tẹ̀ ń sọ yìí pé ṣe ní ẹ̀rí wà ẹni tí ò bá ti mo máa ń sọ ọmọ orí ìtẹ́ lèmi orí ìtẹ́ náà bí mi sí ọdẹ mo lè sọ àṣà àti ìṣe àti ìṣòro bọ́yọ̀ ọba wàjà bọ́yọ̀ ọba mi máa jẹ orò wo ló sọ di ọba orò wo ló yí padà. Ṣé mọ̀ pé kàtí ẹ̀ tó bọ́ sínú yẹn. Now ibi tí a ti lè sọ ẹni tó ń sọ̀rọ̀ kó kọ́kọ́ lọ ṣírò 2000 years kúrò nínú existent ìlú kan ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire. Ká tó wá sọ pé Ilé Ifẹ̀ tó ti wà in existence for over 5000 years kó lọ sí ìwé ìtàn kò ní eléyìí nídìí pé kí wọ́n ti ń pè ayélujára wà káàkiri kó bọ́ sórí Google kó béèrè ọdún mélòó ni Ilé Ifẹ̀ ti wà in existence kó wá wo àwọn ìlú àwọn kan tí ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ before existence Odùduwà but ẹni tó mú ọ̀làjú wá ẹni tó sọ ìlú di gbígbòrò ẹni tó jẹ́ ká mọ̀ wípé àjọṣepọ̀ kan wà láàrin àwa àtolódùmarè òun ni Odùduwà. Before Odùduwà kò sẹ́ni kankan tó dé nǹkan tó ń pè ní adé. N ta lè sọ pé àmì ni nígbà náà òun ni ṣẹ̀ṣẹ̀ fún. Ọbàtálá nìkan lébẹ̀ ni lórí nígbà tí Adé Àrè jẹ́ bàbá ẹ̀. Ìgbà tádé Àrè dé Adé Àrè ìmí tó wà nínú Adé Àrè ó wá ní ìfìdímúlẹ̀ ju tá à ń pè ní ṣẹ̀ṣẹ̀ fún yìí lọ. Ṣé gbà pé Adé Àrè tó ní gbé sórí ẹ̀ odidi èèyàn bíi tiwa yìí ni ó dẹ̀ ń gbé Ilé Ifẹ̀ wọ́n rí ilé tiẹ̀ ń Ilé Ifẹ̀ ó ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ ó ń jẹ bá ṣe ń jẹ yìí ó ń mu bá ṣe ń mu yìí. Aboyin àbákọ. Akọni o ó lábo ó wá lákọ tiẹ̀ akọ yẹn níyàwó ẹ àbí abo yẹn níyàwó. Ṣé mọ̀ wípé gbogbo ìlẹ̀kẹ̀ tó máa wà lọ́rùn àwọn ọba yẹn di olétì táwọn èèyàn kan máa ń mọ̀ ní pé wọ́n á ní ìyún jẹ́ bàbá ọ̀bọ̀kún jẹ́ ìyá wọn ṣẹ̀gí jẹ́ ìyálóde. So àwọn tó ń bèrè pé ẹ̀rí yìí sí kí kan nú wọn wá bọ́ta kọ́ sọ fún mi pé existent adé báyìí ti wà èèyàn báyìí ti dá dé before Odùduwà kò sí. Ilé Ifẹ̀ ilẹ̀ tó fẹ̀ tí kò lópin Ọọ̀ni tá à ń sọ yìí ọ̀ṣọ́kọ èèyàn ṣọ́kọ àlùjọ̀nú ṣé mọ̀ pé ìyàwó kan wà nínú ààfin bẹ̀ yẹn tó ti bá láti ìgbà yóò Odùduwà ló ti ń lò gbàbọ̀ títí dì sí Ọọ̀ni tó bá jẹ ló gbọ́dọ̀ ṣọ́kọ ẹ̀. Bẹ́ẹ̀ ni tó máa wà tóun náà ń jáde tó wá ń gbowó oúnjẹ tó ń dáná oúnjẹ fọ́ni ẹ lọ bèrè wò. Àwọn tó ń bèrè pé ká mú proof jáde tá bá sọ pé àsìkò tá bá kàn sọ pé torí pé à ń bo àwọn nǹkan kan tí àwọn kan bá sọ pé kò sí nǹkan táwọn ò mọ̀ tàbá bẹ̀rẹ̀ sí ní ṣe rí
tí a bá pe ìdá ní ẹrú inú àbàjẹ́. Ìdí nìyẹn tí mo sọ pé ẹ ti mọ̀ pé kò sí interview kankan tá a máa ṣe, kò sí interview kankan tá a máa ṣe tó fi jẹ́ wípé ní a máa kọ́kọ́ ń gba àṣẹ lẹ́nu àwọn àgbààgbà kó tó rí i pé a bọ́ sórí interview yẹn. Ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, àsọ nítorí pé à ń ṣọ̀tẹ̀ nìkan, torí pé ta bá sọ ìsọkúsọ ìtàn sílẹ̀ fún àwọn ọmọ wa, tó bá di lọ́jọ́ ọ̀la àlejò kan á kàn dé, á fi nǹkan tí ò tó nǹkan á fi gbé wọn lọ. Ṣé mọ̀ pé ìlú kan wà ní Republic of Benin tó ń pè ní Dahomey, tí ọba kan jẹ́ ń bẹ̀ tó ń pè ní Gézò, àwọn ará òun yẹn torí pé wọn ò mọ orúkọ ọba yẹn dáadáa, Adébíyèṣù Ilé-Ifẹ̀ ló ti ṣí lọ sí Dahomey. Àwọn tó ta ẹrú jù nìyẹn, ẹrú ló tà láti ilé, ẹrú ló ń fẹ́ máa tà nílé Ifẹ̀ tó fi ṣí. So àwọn èèyàn sì ta bá fẹ́ sọ pé òkè ilẹ̀ Odùduwà is beyond ilẹ̀ káàárọ̀ òjíire ibi tá a gbé wà yìí, ó tún wà láwọn ibì kan, àwọn èèyàn kan àwọn ará sọ fún wa pé iná ti gbé ẹlòmíì tí ò jáde kúrò lábẹ́ ìyá ẹ̀, ẹlòmíì tí ò kọjá àdúgbò ibi tó bí sí, a fẹ́ máa sọ pé òun ríran, ẹni tó bí sí Kòdú a máa sọ pé òun ríran kọjá Èbúté Mẹ́ta, nígbà tí gbogbo ìran rírí ẹ̀ kò kọjá Greek, kò kọjá Ọ̀tà ọ̀nà, kò kọjá Ògìjó. Tó bá ń sọ̀rọ̀ Ṣàgámù a máa sọ pé òun mọ̀ tán Ṣàgámù. Now ìsọkúsọ táwọn èèyàn máa ń sọ lórí ayélujára tó jẹ́ pé irọ́ funfun ni, tó jẹ́ pé n tó dá gbogbo ẹ̀ lẹ̀ òun ni ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀ rèé, a gbìyànjú láti lè ṣe àtúnṣe àbí àtúntò ẹ̀. Nígbà tí wọ́n fi tí Ọọ̀ni fẹ́ fìyàn jẹ, Ọọ̀ni fi ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà ló fi jẹ, kì í ṣe Aláàfin ló kọ́kọ́ fìyàn joyè. Ẹ rí i pé kábíyèsí Aláàfin wá pa àṣẹ kan lọ́dún tó kọjá nígbà tó joyè yẹn tán, wọ́n ní wọ́n fún wọn ní 78 hours tàbí 72 hours. Ṣé 72 hours yẹn ṣé oríṣẹ́ ṣe títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí? Now lẹ́yìn ìgbà yẹn, kó tó di wípé wọ́n fi yèyé aṣáájú ilẹ̀ Oòduà tí wọ́n fi jẹ yìí, bàbá wọn Ọ̀nìrìṣà lọ sí villa, wọ́n lọ ra aṣáájú tó jẹ́ president Nàìjíríà ń sìn. Lẹ́yìn ìgbà tán sọ̀rọ̀ tán, àwọn òkè àwọn fẹ́ ṣe ayẹyẹ ọdún 10 lórí ìtẹ́. Aṣáájú ti jẹ aṣáájú of Lagos lẹ́yìn ìgbà tán wà ní gọ́vnà, ìyàwó wọn ni yèyé aṣáájú of Lagos. Now ọwọ́ ní òkè tá a bá sọ pé ká fìyàn joyè sí ẹni tí jẹ oyè báyìí, àwa upgrade ẹ̀ sí ipò kíní. Ìgbà tá a bẹ̀rẹ̀ sí ṣètò, a rí i pé ìyàwó yín la fẹ́ fi jẹ yèyé Oòduà, aṣáájú Oòduà. Fine, wọ́n dẹ̀ sọ́tọ́ before oyè yẹn kó tó nìkan wá jẹ oyè yẹn, ẹ rí i pé first lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu wọ́n wá sí Ilé Ifẹ̀ fún proper screening, kì í ṣe pé wọ́n kàn wá jẹ oyè yẹn. Àwọn ààtò ìṣọ̀ṣìṣọ́ra tó yẹ kó ṣe fún wọn, wọ́n ṣe fún wọn. Tẹ́ bá dẹ̀ wo yèyé aṣáájú, ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n, ọmọ Kúṣebíàlà ni wọ́n ń Jẹ̀bú Òde. Ẹ rí i pé òye yẹn ń sìn ó tún padà, kì í ṣe Rẹ́mọ, Ìjẹ̀bú tó bọ́ sí. Nígbà tó fi wá ṣe screen yẹn, kì í ṣe oṣù kẹta náṣẹ̀ wá fi wọ́n jẹ oyè o. Preparation committee ọdún 10 bàbá wọn Ọ̀nìrìṣà ṣì ń lọ lọ́wọ́ o, kó tó rí pé ọ̀rọ̀ oyè jíjẹ wá wáyé. 78 hours or 72 hours ìgbà yẹn tí ò ṣiṣẹ́ ni wọ́n fi wá kúkú sọ pé àwọn náà fẹ́ fi ọkàn lọ́mọ Yorùbá. Tàbá dẹ̀ mú nǹkan tó ń pè ní ilẹ̀ Yorùbá yìí, kì í ṣe gbogbo àwa tá a jókòó yìí ní Yorùbá o. Jurisdiction Yorùbá ò kọjá 6 tọ́yọ̀ ń ṣàkóso lé lórí. Jurisdiction Yorùbá tọ́yọ̀ bá sọ pé àwọn ní Yorùbá, wọn ò parọ́ o. Torí pé ẹni tó fọ́ọ̀mù nǹkan, ẹni tó found nǹkan, òun lálákòóso nǹkan yẹn o. Found Yorùbá tí wọ́n found Yorùbá, jurisdiction 6 péré ni wọ́n. Àwọn tó ń béèrè ẹ̀rí tó bá fẹ́ ká kẹ́rì jáde, àgbẹ̀rì jáde tiwọn. Àwọn amalgamation tí wọ́n padà wá ṣe tó fi jẹ́ pé gbogbo agbára padà sí Ilé Ifẹ̀ wọn, bókè ibi tó jẹ́ orírun ni, ẹjọ́ ń béèrè kan lọ́wọ́ yín tí SARS
ọba Gẹ̀ẹ́sì tó bá wọ Nàìjíríà lẹ́ni ẹjọ́ ibo ló máa lọ. Nígbà tí bàbá wa Adérẹ̀mí tí wọ́n lọ sí London tí wọ́n ń lọ ọlọ́wọ́ ìgbà náà àti gbogbo àwọn tọ́jọ́ lọ tí wọ́n lọ bu ọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà ní ilẹ̀ adúláwọ̀, ta ló ṣáájú wọn lọ? Ṣé kìí ṣe ọba Adérẹ̀mí ni? Ṣé rí ta bá ń parọ́, ṣé rẹ́ni tó bá ń parọ́ gbogbo nǹkan ló máa wá láti máa fi dáàbò bo irọ́ yẹn. Ibi tó bá dẹ̀ ti ń wá ibi tóun ti fẹ́ dáàbò bo irọ́ yẹn á máa tún máa ṣàṣìṣe lọ ni o, torí pé máa wá irọ́ míì láti fi ṣààbò lórí irọ́ tó bá pa ni. Ó yé yín? So gbogbo àwọn nǹkan yẹn èmi ọ̀hún táwa ń sọ yìí à ń sọ nítorí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la, torí pé ṣẹ́rí tẹ̀ bá sòótọ́ fún ọmọ yín àjòjì kan á kàn dé á wá fi tí ò tó nǹkan á fi lé ọmọ yẹn kúrò lójú ọ̀nà òótọ́ títí ẹ̀. Now bàbá wọn ò ní wá dìde kúrò ń bẹ̀, wọ́n lọ sí ṣẹ́mọ̀ wípé Ashanti Ene tó jẹ́ olórí ọba gbogbo Ghana descendant Odùduwà ni. Wọ́n invite bàbá wọn Ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni Babátúndé Akàndé Ògúnwùsì Ọ̀jájá forí fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí. Wọ́n ní kí bàbá máa bọ̀, bàbá dẹ̀ lọ àti president Ghana o àti gbogbo ọba tó wà ní Ghana náà lọ pàdé ẹ̀yìn airport. Carnival tuntun, traditional carnival tuntun ló ṣẹlẹ̀ ní Ghana. Gbogbo ohun tá à ń sọ yìí láàrin ọdún tó kọjá ni o. Ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe kọjá Ashanti Ene kó gbogbo àwọn ọba Ghana sòdí wá sí Ilé-Ifẹ̀ ni. Kí là ń sọ? Ta bá ń sọ pé èèyàn fi èèyàn joyè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti mínísítà orílẹ̀-èdè, ṣé kò jura wọn lọ? ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀jigẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. Bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe ní iléeṣẹ́ Ideas Enterprise. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni ní iléeṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC, kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá iléeṣẹ́ Ideas Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀. Àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá bá yín ṣe òní yóò jáde. Bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèèrè, ìyẹn export license, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀. Ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. Mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideas Enterprise. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀.
Ideas Enterprise ní ẹ̀kan sí o. Registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí? Ideas Enterprise àwọn ní bàbá. Ideas Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideas Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti SMEDA Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number tin láì múnira lọ́wọ́. Ilé-iṣẹ́ Ideas Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. Gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. Ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. Gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. Nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò. Ìrọ̀rùn níṣẹ́ wọn. Nílé iṣẹ́ Ideas Enterprise gbogbo bílọ́ọ̀jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideas Enterprise, TikTok Ideas Enterprise, Instagram Ideas Enterprise. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideas Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀.